once in a while wọ́n máa ṣe charity wọ́n máa gbá àwọn èèyàn wá. It's not every time something, right? Okay, what about somebody tó ń ṣe every day by day in a week? Ó gbé wọn wá ní 4-5 times a week. 4 to 5 times in a week. And he keep putting his account. So why tó ṣe máa èyí tó fi ń type account ẹ̀yẹn, why tó ṣe type account àwọn ènìyàn? Why is he using his account? Why tó ṣe lo account títí ẹ̀? So yes, why tí ó ṣe lo àkáǹtì ti tàwọn yẹn? Why is he keep using all these people accounts? Ìgbà téèyàn bá declare pé 2.6 million ti wọlé, do we see evidence for it? Ṣó bá wa post gbogbo bówó yẹn ṣe wọlé ni? And somebody now saying on low data, who cares about if you don't want to use your data? It's not a must. It's not a must. And if at it bá wọn tí ò ń ṣe man of God, right? Ẹ̀yin tẹ́ pera yín ní man of God, tẹ́ ń gbàdúrà fáwọn èèyàn kan ló ń bless àwọn èèyàn. Ṣé ló yẹ kẹ́ máa sow seed sáyé àwọn èèyàn now? Why tẹ́ tún ṣe máa lo opportunity pé okay wọ́n wá bá yín fúnràn lọ́wọ́, tẹ́ tún máa gbà lára wọn. Ìgbà tá bá sọ pé you should not judge. We should not judge, right? Àgbàlá Gabriel ń ṣe lọ oúnjẹ lọ. Àwọn ọmọ tó ń kó kiri yẹn tó ń help àwọn guys yẹn, wọ́n ti kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n ti rí gbogbo tactics tó ń lò. Ìmí dédé betray lọ́la. Ó lọ dá titi ẹ̀ sílẹ̀. Òun náà lo the same tactics. When is he going to stop? When is he going to stop? Ẹ jẹ́ ká máa, let's be sincere to ourselves. And wish some of you ẹ mọ̀ òótọ́. Ẹ kò máa fi sentiment sí nǹkan ni. Mi ẹ fà tí ń sìn as a speaker that I am. Èèyàn kan wá báìpù wá sọ́dọ̀ mi. Okay, mo lo account details mi. Mo fi help ẹnìyẹn. Èèyàn kan wá máa kéèyàn kan kára àwọn followers mi wá máa type pé ṣebí Joyce blog, she's using her data. She's using her time. Ẹjọ́, is it by force? Ìgbà tó bá mọ̀ pé okay, you are spending your data. So the data you are using yẹn, ó base ẹ̀ lórí pé owó tí wọ́n máa percentage tó máa gbà later. After táwọn èèyàn bá wo video yẹn, mọ̀ iye owó táwọn èèyàn fi sí account yẹn ni. Mọ̀ ni. Àwọn kan wọ́n gbowó ju ẹni tó ń gbé wá. Ẹ jẹ́ ká máa sọ tòótọ́. Kò yé. Tòótọ́ l'Ọlọ́run fẹ́. Ọlọ́run ò rí bí kò ti máa rí bí táwọn èèyàn ti ń ṣe nǹkan tí ó wà òkè kó má lè sòótọ́. And these are the people tó pera wọn ní man of God. Ẹ ṣáà rí those of àwọn èèyàn tó ṣe charity. Àwọn yẹn wọ́n ṣe charity because àti ẹ̀mọ̀ wọn sí man of God. They are not man of God o. I'm talking about àbí ìgbà tí mo title ṣìkìní mi, ẹ rí pé mo kọ alátúmọ̀ àlà àti dá ọ̀dà man Àgbàlá Gabriel. Kò yé? Because I'm saying it, mo ti wò pé being a man of God that you call yourself, so don't pa àwọn unbelievers so. Man of God tẹ́tí mo tọ́. Ẹ̀bẹ̀ gbọ́ bí tí má yìí bàbá Lébi Oṣù tó ti sọ ní lánàá lọ́dọ̀ Àgbàlá Gabriel pé ẹ ṣàánú òun o, wọ́n lo orúkọ òun lóòótọ́ o, òun ò rówó o. Wọ́n lákáùntì wọn náà máa lò síbẹ̀. Táwọn unbeliever bá tiẹ̀ ń ṣe, èwo ni man of God kan tí wọ́n máa tax àwọn èèyàn. So yeah, you see. So aṣẹ́wó tó dé Libya is you are saying your opinion, right? I'm either saying my opinion. Èèyàn kan lè máa hide under the name of pé you want to help èèyàn kó má ṣe kíni.
if you want to help èèyàn for real. A sọ̀rọ̀ nípa àwọn tó ń gbéyàn wá once in a while that they are not every day o. Ìyẹn yàtọ̀ o, at level ọ̀tọ̀ làwọn yẹn. Somebody bringing èèyàn bí méjì mẹ́ta on a daily basis. In a week like this, ó máa gbé wọn wá bí 4 times a week. And you are still saying it. Pé ó ti lo data, ó ti lo time ẹ̀. Ṣebí iṣẹ́ ìránṣẹ́ ló gbà. Kò ṣe lọ máa wú cancel àwọn ọmọ ìjọ. At that time tó fi lo data, tó fi waste data yẹn. Kò ṣe lọ máa fi ṣe prayer section. Ẹ jẹ́ máa sọ tòótọ́ fara wa. And somebody kakun there. Koye. And this man has been doing this. A lot of àwọn èèyàn ṣe charity. Ton wà dada. And you don't have problem with àwọn yẹn. Where my problem is all this so-called man of God. Tó jẹ́ pé they are using people, bringing them on board. And still yet, as a man of God, you call yourself, thank bad you cannot use their account details. Why using, but you know, let me go title. I want that people don't share foundation yet. One share pastor, one go title, one go offering no. And you let me go over oríṣiríṣi owó le ma gba nínú ìjọ yín. Ẹ ma ṣe Bible study. Olóye tẹ́ tún ma gbà for that Bible study. Right? And still yet, àwọn èèyàn ma wá Bible wá sọ́dọ̀ yín. Ẹ tún mama ní nǹkan ma kò dáa. Ẹ yé fi account details yín say I'm still saying it. If you want to help people, help them. Willingly ni. Ma help wọn torí pé nǹkan tó fẹ́ gbà ńbẹ̀. Let them put their account. Oh yeah, a fẹ́ ràn yín lọ́wọ́ àti tẹ life nsìn. Ẹ̀yin viewers wa, ẹ̀yin lovers wa all over the world. Ẹ jọ̀ọ́, àti gbé daddy alágbájá wa. Daddy account details yín ó yẹ pé fún wa. 1044-222 Zenith Bank. Ẹ pin ẹ síbẹ̀. Tó bá ṣe yẹn, Ọlọ́run ó máa appreciate ẹ jù pé ó ń ṣe because ìwọ náà fẹ́ máa fi avenue yẹn make owó. Nǹkan táwa ń sọ̀rọ̀ ń bí báyìí nìyẹn. If you tí gbogbo nǹkan tí mi sọ tí ó bá tí tẹ́ bá understand. They should stop using their account details. Come and lo account details àwọn ènìyàn. Ẹ máa lo account àwọn aláccount. Ẹ máa lo account àwọn aláccount. After 1 month, owó tí ń wọlé sí account yẹn. Ṣé ẹ ti padà wá jáde kẹ́ wá sọ pé ṣé èló náà tomate wá sọ pé ẹ lo data. Ṣé bẹ́ẹ̀ náà ni data náà wọ́n èló ni data tẹ́ máa lò gan. Ẹ ṣe program 2 hours. Ṣé everyday ni ẹ lo data yín fún ẹnìyẹn ni. You only had your program for 2 hours. Nígbà tó bá dé mọ̀ pé you are not capable of owó data. It's not a must to go live. So yes, see. I'm saying opinion ti tèmi ni mo sọ. Kò yé. Perspective tó lúkálùkù fi ń wò kọ̀ǹtọ̀. Perspective tó fi ń wò. Táyé àti Kẹ́hìndé tó ń tọmọ ìyá kan jáde. Bó ṣe reason yàtọ̀ síra wọn. Abọ́sibọ́sẹ́ yàn kan tí mo pàdé lórí social media tá ríra rí. Perspective tèmi fi wò lé mi fi sọ yẹn. I'm talking about Thomas Okon all what Agbala Gabriel does on his platform. Pé transparency wà ńbẹ̀. There's no transparency. Tó bá fẹ́ transparency pẹ̀lú nǹkan tó ṣe ni, you should use the account details. I'm still saying it. Ìgbà tí bàbá yẹn kúnlẹ̀ tó ń bẹ̀bẹ̀ nínú òrùn lánàá, tí làágùn jáde lára bàbá yẹn. Ṣé òun ló stress ara ẹ̀ ni? Àbójúpó tẹ life tó fi àjàsà ṣe bá wa fowó sí. As a man of God tó pé rẹ̀. Tó bá tẹ̀ pé rẹ̀, man of God ó fẹ́ help àwọn èèyàn. It's not about èèyàn kan judge èèyàn kan. It's nǹkan ta reality tá rí ni. You want to help somebody, fi account details sí. Stop using your accounts. Ibi tí transparency, ibi tá sì máa mọ̀ pé no,
for real eléyìí ó wà transparent. Eléyìí ò ń ṣe bí àwọn other pastor tó jẹ́ pé ẹ lọ wo rate tí gbogbo wọn fi ń jáde báyìí tán ni because wọ́n mọ̀ pé àwọn wọ́n lo àwọn èèyàn tó máa ń gbé wá yẹn wọ́n máa ń lò wọ́n ni wọ́n máa ń lò wọ́n láti fi ṣe kíni láti mọ̀ pé àwọn máa fi make owó òun lẹ ṣe máa rí tí gbogbo all over àti ẹ̀gbá àwọn tí ò ń ṣe pastor tó máa ṣe charity wo ni pastor calling tọ́lọ́run pè yín fún tẹ́ bá serious pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ yẹn time wo lẹni tẹ́ fi study ọ̀rọ̀ Ọlọ́run time wo lẹni tẹ́ fi study ọ̀rọ̀ Ọlọ́run. mo ti pẹ́ kí mi ò bàrà sí nílẹ̀ fún sábà jẹ́ ilé ẹ̀rí àdúgbò tí mo kọ́ fún mọ́mì 3 plot ni mo fi kọ́ nígbà tí mo kọ́ àti ewé tẹ̀ máa lò pé ẹ̀ kò sí sẹ́yìn tó dúdú fún mi ní sunday party mẹ́rin ya nígbà tí mo rí àlẹ́ ẹ̀kọ́ èmi mo dàbí ẹni àkọ́kọ́ lágbára náà lórí péjì mi náà ẹ̀ ló mọ́tò lórí péjì mi náà àkọlé lórí péjì mi náà lágbára náà àwọn olólùfẹ́ mi fíìmù tẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn ọmọ sí sàn kí lẹ fẹ́ sọ nípa mọ́mí ìyá Canada. Ẹ ti rí gbogbo promise heaven and earth tí mo tuntun bọ́ sórí kí ló ń pè pastor Atumala wọn ra mọ́tò wọn kọ́lé pọ́jẹ́tì àbí bóyá gbogbo nǹkan tí bàbá yìí ti bá wọn sọ behind closed door nìyẹn because that man said it pé àwọn ṣe pọ́jẹ́tì kan ní last year tó dẹ̀ jẹ́ pé kò sí kankan owó yẹn wọ́n lọ ya owó yẹn ni wọ́n lọ gba loan okay gbogbo promise yìí tálẹ́ máa sọ gbogbo ilé náà fún àti ní rest of my dìpẹ́ fẹ́ help ń lóòótọ́ àbí after all this gbogbo promise and heaven and earth tí máa yìí ṣe ìgbà tó ń ṣe fídíò yìí gbà yẹn that was July nísìn ẹ wò eléyìí tó ń ṣe lánàá ni o tó ti sọ statement tó ń sọ ṣe 34 mo ti rí lẹ́ẹ̀kan yẹn. Àbíkí oṣù yẹn òun náà ni àgbo lọ́jọ́ alẹ́bí oṣù gbàgbà àgbo lólùpẹ̀ náà ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó ní fọ́ọ̀rọ̀ àbíkà wọlé tí omi. Fíìmù wà tó 50,000 50,000 5,000. Olúwa ìdókòwò. Ẹ̀yin tẹ́ṣẹ̀ enjoy mo fẹ́ kẹ́ gbọ́ bí sí bàbá yìí ti sọ pé wọ́n lórúkọ òun o òun ò lówó o wọ́n sọ pé wọ́n máa ṣe báyìí torí irú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tó bá tún yá kéèyàn kan má wá díje fágbàlá Gabriel máa sọ pé ó lórúkọ òun kò fóun lówó o òun láṣẹ ń sọ gbogbo eléyìí eléyìí ò ń ṣe bóyá nǹkan tó bá rí lórí íńtánẹ́ẹ̀tì la máa sọ̀rọ̀ lé lórí kò yé òtọ́rọ̀ ni ká má sọ̀hún tó bá fẹ́ yẹ pé èèyàn fa account details ẹni yẹn sí máa lo account yẹn. tó bá lè jẹ́ bóyá torí pé àwọn kan ti gbé mi wáyé bóyá ẹ̀rọ àwọn ẹlòmíì ń wò nígbà táwọn ẹni ní pè mí pé ọba níbi oṣù fẹ́ẹ́ fẹsẹ̀ rẹ̀ kiri yóò dá àwọn máa gba owó fún yín lọ́wọ́ àwọn fáǹsì àwọn wọ́n lè pè mí mo lọ bá wọn nígbà tí mo débẹ̀ wọ́n ní àkáǹtì nọ́mbà wọn làwọn máa lo kó máa tètè fowó sí àbúrò mi ò kọ́ pẹ́ẹ́sì lẹ́pẹ́ kó máa tètè fowó sí wọ́n wá fún mi lówó mọ́tò wọn ní kí n gbà kí n máa padà lọ sí àbẹ̀wò ọ̀tá. Wọ́n ṣe báyìí kọ́ máa bèrè kó dé lò ó. Ṣé bẹ́ẹ̀? Ṣé ẹ gbọ́ ibi tí Àgbàlá Gabriel ti jáde bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe because statistics tóun lò nìyẹn wọ́n ṣe báyìí kọ́ máa bèrè pé èlò oye báyìí ti wọlé because àwọn máa ń sọ yẹn pé 200 ti wọlé o 100 ti wọlé o but wọ́n wá bẹ́ẹ̀ máa ń ṣe ṣàlàyé pé ẹni kí náà pé Prophet Atumala nígbà tó gbóhùn wá pé Prophet Atumala ó sọ pé account details òun lòun máa lò kò yé sìn account details pé torí kán lè bá tètè fowó sí ẹni tọ́nà bá fẹ́ ṣàánú fún Ọlọ́run á ṣàánú fún kò yé ẹ ti gbẹ́ nìyẹn wá gbogbo èèyàn ti rí fídíò ẹ ti jọ go live so why pé kẹwàá máa sọ fún bàbá yìí pé kán lè tètè ṣàánú ẹ kán lo account yín ara pé ẹ scam àwọn èèyàn náà nìyẹn use
gbogbo nǹkan tó sọ fún bàbá yẹn sìn òun ló tún wá tún sọ nínú fídíò tó wá sọ ní nígbà tó wà pẹ̀lú Àgbàlá Gabriel lánàá so ẹ̀yin wá ń sọ fún wa sì pé tẹ́ bá lo àkáǹtì bàbá yìí fi gbowó yẹn ṣé àwọn èèyàn ní fún lówó ni wọ́n máa fún lówó kí ló dé tán ní fún lówó ẹni tó tẹ̀ tún jẹ́ tó jẹ́ actor tó jẹ́ pé yàn tó popular ni ẹ ti bí pé kẹlu pé ẹ̀kọ́ lè tètè fowó sí yẹn pé àkáǹtì yẹn máa lọ ẹ fi bẹ̀ yẹn mú máa yẹn mọ́lẹ̀ ẹni tó dẹ̀ ní ìdìrànlọ́wọ́ wá sọ́dọ̀ yìí ṣó ní choice ni kò ní choice náà ìtẹ́ bá sọ ló máa sọ ìtẹ́ bá ṣe fẹ́ ló máa bá yín fẹ́ at that moment right but Àgbàlá Gabriel gbà tó wá sọ story yẹn t'Àgbàlá Gabriel gbọ́ ó wá sọ fún màá yẹn pé wọn ò ṣe bíi ti báwọn ṣe ń ṣe yìí táwọn sọ pé iye báyìí ti wọlé okay kí ni kókó so you say no iye báyìí ti wọlé you are is not yẹn kọ́ la fi máa sọ pé o wà transparent you are not transparent yẹn Àgbàlá Gabriel you say no iye báyìí ti wọlé and put the account put that person account details that is where your transparency ibi tó ti come up nìyẹn àmì ìgbàlá mọ̀ pé no ẹgbẹ́ fún Àgbàlá Gabriel on this one ó wà transparent ó lu account number nìyẹn kò yé so òun announce 200 wọlé okay ní kílẹ̀ ní ìtòṣù sí ẹlòmíì máa ti wo fídíò yẹn a tún fowó sí ṣé tó bá dọ̀là wà tún jáde wà bá wa sọ pé iye báyìí ti wọlé tó bá di the following 2-3 days thereabout you will come out and still tell us pé iye báyìí ti wọlé ní sọ náà ní sọ already tẹ́ bá ti lè kówó fẹ́ nìyẹn sọ pé ṣèbẹ̀ ti parí chapter ti ẹ̀ nìyẹn oye àwọn míì tí ò bá lọ máa wo fídíò yẹn oye tán bá lọ máa fi ránṣẹ́ kó máa send kò kọ́ ẹnìyẹn mọ́ ṣẹ́yìn lẹ ní ìdìrànlọ́wọ́ ni ẹ̀yin kọ́ lẹ ní ìdìrànlọ́wọ́ ẹgbẹ́ ẹnìyẹn wá sí pláfọ́ọ̀mù yín láti pé káwọn èèyàn ṣàánú ẹ̀ so ẹ jẹ́ káwọn àwọn tó dẹ̀ ń fún wọn yẹn ẹ jẹ́ kó máa sanwó yẹn direct sí àkáǹtì nìyẹn ẹ yé máa lo àkáǹtì yín mọ́ ìta ń sọ nìyẹn nígbà tí bàbá yìí lọ bá alálà ń gbà yẹn kálàlà lo àkáǹtì ẹ̀ ọ̀rọ̀ tó wá tún sọ ń sìn ohun tó fi sílẹ̀ yẹn bàbá yìí ò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ wọn ní sọ̀rọ̀ lọ́bẹ̀ ìgbà yẹn o wọ́n ìgbà tẹ́rí tó ń gbóhùn wá yẹn o wọ́n ẹ̀pọ̀ òun o oye owó tó tiẹ̀ fi sí àwọn fi àwọn bá wọn àkáǹtì àwọn náà fi gbowó ń gbà yẹn o eléyìí tí bàbá yẹn sọ pé wọ́n sọ pé àkáǹtì tàwọn làwọn máa gbé sílẹ̀ yẹn á ní ìgbà yẹn tóun lọ sọ́dọ̀ Àtúmàlà o àkáǹtì òun náà fi sílẹ̀ o owó dẹ̀ wọlé o bọ̀ oye owó tó wọlé ń gbà yẹn nǹkan báyìí làwọn fi ṣe o àbí oye tó wọlé ń gbà yẹn kò tó o ẹjọ́ ẹ ṣàánú àwọn o ṣé yàtọ̀ ní sí pẹ̀lú nǹkan tó ń sọ yìí bàbá yẹn sọ pé àwọn òrówó kọ̀ọ̀kan wọ́n láwọn òrówó wọ́n nítorí ó mọ̀ọ́mọ́dé sọ story yẹn fún wa pé ti tọrọ láti ẹ̀ yẹn so that ẹ̀yin èèyàn ẹ lè ṣàánú wọn kẹ́ má máa rò pé ṣèmọ̀ ti gbé wọn wá rí òun ló jẹ́ kí bàbá yẹn sọ story yẹn. ṣẹ́gbọ́ o wọ́n ní tówó bá ti ń wọbẹ̀ àwọn máa jẹ́ káwọn gbọ́ 35. àwọn máa jẹ́ kí n gbọ́ ọ̀gá mi máa wà wọ́n pè wọ́n nínú òtúnṣe àwọn wá pàdé mi ní àbáfà lọ ṣe fí wọn á níbi òṣùwọ́ tí àkọ́kọ́ ń bẹ̀ gbóhùn gbọ́ tó ń sọ pé owó ẹ̀ ti di báyìí owó ẹ̀ di báyìí ibi ògbó wọn pé ní méjì adé padà sálẹ̀kùtà wọn á pè wọ́n ní wọ́n ní àwọn èèyàn ti fún mi lọ́wọ́ náà fún mi wọ́n lera wọ́n ní ẹni sùúrù wọ́n ẹjọ́ pọ̀ ẹjọ́ pọ̀ ẹjọ́ àwọn tó ń gbé yẹn wọ́n ní wọn fún ọkọ̀ wọ́n ní wọn fún wọ́n yàn fún 10,000 àbí wọn fún ní kọ́bọ̀ ṣé ti gbọ́ ẹ̀yin tẹ́ ń sọ pé wọ́n lo data that they are using their data their time ẹ̀yin náà somebody ó gbé wá ní láti ẹ̀ ó lórúkọ ẹ̀ láti fi sọ pé ó fẹ́ dáwó fún right ó dẹ̀ má yìí sọ sí ó ní wọn fóun lówó ṣé má yìí tún parọ́ ni because tó má parọ́ ọmọ ènìyàn láti àná ó going to 24 hours sínsìn ẹnìyàn á ti tẹ live video àbí á ti bá wa post receipt tó ti sanwó fún wọn lóòótọ́ ṣe rí pé bàbá yìí ó sọ bó ṣe yẹ kó sọ in tó ṣẹlẹ̀ láàrin ibẹ̀ yẹn ni bàbá yìí sọ wọn fóun lówó ẹ̀dẹ̀ gbé bàbá yẹn wá ẹ lo platform yìí ẹ fi bá gbowó ẹ̀dẹ̀ deliver owó ṣó dáa ẹ sọ pé torí pé ẹ lo data ẹ lo time yìí
kò bá já wọn tí òun ṣe pastor ló ń ṣe nǹkan báyìí a máa mọ̀ pé orúkọ wọn attach mọ́ pastor but you call yourself a pastor and you are doing this nonsense it's pure nonsense ẹ máa lo àwọn èèyàn ẹ máa wá máa fi wọn gbowó ẹ dẹ̀ deliver owó yẹn bàbá ní wọn fóun ní kọ̀ọ̀kan o ẹni lẹ́ni ò wá ní sọ̀rọ̀ síta káwọn èèyàn má rò pé ó tún fẹ́ wá gbà mí lẹ́lẹ́kejì àwọn ò rí kọ̀ọ̀kan o àbí òun náà mo ṣàròjù bàbá tó sọ àbí Joyce blog ló sọ ni ìtarí lórí íńtánẹ́ẹ̀tì là ń sọ yìí ẹ̀yin tẹ́ bá wo fídíò ìlànà torí ẹ̀yin Yorùbá some of you ẹ bá ti ń wo àwọn èèyàn tó ń gbé wá ẹ ti wà carried away ẹ níbi tó yẹ kẹ́ focus lé ẹ ní focus sí action tẹ́ni yẹn ṣe àdámú mẹ́ bó ṣe ń sunkún kọ́ lèmi ẹ̀yin I'm not interested in gbogbo yẹn what I'm interested in àwọn ọ̀rọ̀ tó nítumọ̀ kókó ọ̀rọ̀ lèmi wá kókó ọ̀rọ̀. Are you getting me? I want create awareness in because if they continue to do like this, àwọn category àwọn míì tán ti gba through ọ̀dọ̀ wọn kọjá, wọ́n máa ti rí gbogbo method táwọn people yìí lò and they will not do àwọn náà máa tún lọ àwọn náà tún bẹ̀rẹ̀ tí wọ́n nìyẹn. Aláwọn náà tún ṣe àwọn ó yá àtúgbélé wa, ẹ tún gbé wá, ẹ tún gbé wá, ẹ tún wá máa ṣe kíni, a máa lọ like that. Nǹkan táwọn àwọn create awareness in bíbá ẹni it's not about bringing anybody down ẹni tọ́nà bá ti gbé sókè kò sẹ́dá tó lè gbé wá sílẹ̀ that's a fact tí mo fẹ́ kẹ́ mọ̀ but téèyàn bá ṣe nǹkan tó jẹ́ pé nǹkan yẹn wà orí public domain láti rí that is not right as a blogger or speaker tó jẹ́ pé ó rí ó mọ̀ òótọ́ tó jẹ́ true sayer ó máa sọ̀rọ̀ lé lórí. Ó máa sọ̀rọ̀ lé lórí don't care about whatever tẹ́nìkan bá ń sọ yẹn lálá na today ìwọ sọ títí ẹ ó ti jíṣẹ́ tọ́lọ́run ẹ nìyẹn bọ̀ kó ṣe pé kó mú ọtọ́ kó má lè sọ iyì tó máa wà ń bẹ́ẹ̀ ni pé ó gbéyàn wá ó lo àkáǹtì ẹ nìyẹn wọ́n fowó sí oye tí ò bá máa wọlé fẹ́ nìyẹn Ọlọ́run ló bá ṣe àwọn èèyàn tó máa ń súnmọ́ ẹ tán rí pé òun ṣe dáadáa lórí program ẹ wọ́n wá mọ̀ pé kí ni wọ́n fẹ́ máa support ẹ tó bá support ẹ yẹn àwọn owó tẹ́ bá ń rí tán fún ẹ yẹn ó yá ẹ lè wá máa fi ṣe ọyọ òògùn kó tó wá máa fi yọ nínú ẹ kó máa fi ṣàánú fáwọn èèyàn that one is another thing because àwọn èèyàn rí kan tó ń ṣe tó dáa ló ń bless ẹ lé lórí kò yé yín bọ̀ kó ṣe pé kéèyàn máa kó máa travel láti Ìbàdàn lọ Ọ̀wọ̀ Ìbàdàn lọ s'Ákúrẹ́ kó sọ pé torí pé ó fẹ́ ìwọ tó gbéra láti Ìbàdàn lọ síbi kan yẹn another state ó mọ̀ pé ó dédé ṣe lásán ó mọ̀ nǹkan tó máa bá bọ̀ tó máa rí ó mọ̀ gẹ́nì tó máa rí bẹ́ẹ̀ náà ẹ wá kó má jẹ́ bàbá yẹn náà gbé wá lánàá kó jẹ́ nìkan tí wọ́n mọ̀ nínú ayé rárá ṣé owó tó wọlé yẹn gọṣọ adúrò owó yẹn lè wọlé ni bọ̀ wọ́n mọ̀ pé bàbá yìí ti pẹ́ nínú industry ó ti ṣiṣẹ́ taratara ó ti ṣiṣẹ́ taratara kò yé ìwọ tó bá like Joyce blog fi pé o like Joyce blog fi yẹn sá part ọ̀rọ̀ tí mi sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ rí bí ẹni pé ọ̀rọ̀ tó mọ́pọlọ dání ni mò ń sọ it's not a must kò like mi tọ́nà bá ti like mi sister Ọdúndáyọ̀ Fúnkẹ́ welcome on board tọ́nà bá ti like mi but I will continue to say the truth tó bá dọ̀là tó ṣe nǹkan tó wà okay màá tún praise ẹ̀ that is me èèyàn ní sọ pé èèyàn sọ kókú sí díẹ̀ ni èwo ni kéèyàn pé rẹ̀ ní man of God kẹ́ máa sọ pé ẹ̀ ń ṣe man of God ẹ̀ gbá àwọn èèyàn wá ẹ̀ lò ṣe bí bàbá ká ní bàbá yóò tú àṣírí nǹkan tá tún máa là ṣe fóun ni àṣà ni mọ̀ and bàbá yìí ti ṣe ọtí tẹ́ǹsì another set of àwọn èèyàn tó bá tún wá bá Àgbàlá Gabriel tó bá yá náà they will still come for him again because the same way tó náà ṣe lo account ẹ̀ máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn nìyẹn under the name of òun ẹ̀pà àwọn èèyàn they will pick on him again pé nǹkan báyìí ló ṣe sáwọn the same way tí bàbá yìí ṣe sọ nǹkan tí experience wọn pẹ̀lú kí lorúkọ that prophet atúmọ̀lá tó ṣe fáwọn àwọn ò rí kọ̀ọ̀kan o. ẹ má ṣe rí téèyàn tó bá láìkè èèyàn bọ̀ at that moment tó ń sọ àwọn ọ̀rọ̀ tó nítumọ̀ mọ̀pọ̀ Ọlọ́run ló gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ìwọ máa fi láyé trade yẹn sílẹ̀
kò yé ìgbà míì báyìí àwọn èèyàn wà lórí social media tí ó jẹ́ pé kò bó jẹ́ àwọn èèyàn tó jẹ́ pé mo mọ̀ pé mi kí n wo show wọn bóyá ó wá níyàn tó kọ́ ti show wọn tí mo dẹ̀ rí pàtì ibi tó ti sọ̀rọ̀ tó nítumọ̀ máa listen sí máa dẹ̀ sọ sí máìdì mi pé ntẹ́ni yìí sọ ó dẹ̀ sọ̀rọ̀ yìí dáadáa o this time around ó dẹ̀ sọ dáadáa o máa fi that sentiment tẹ́ máa ń lò ní Nàìjíríà yẹn máa yọ kúrò máa sọ pé toró láìkì èèyàn kan toró ń sọ̀rọ̀ gbogbo pẹ́ láìkì yẹn ẹ ti gbé lọ́kàn tẹ́ni ẹ bá ti ń sọ̀rọ̀ tó nítumọ̀ èṣù á ti kàn yín létí ẹ ní rọ́rọ̀ tó ń sọ ń gbà yẹn pé nǹkan gidi ló ń sọ. àìní tí mi iṣẹ́ àti ẹ̀jẹ̀ pé mi tí ì fún àwọn èèyàn lówó lórí platform rí ni màá sọ pé torí mi tí ì ṣe rí ni èmi tí mi ṣe pastor yìí èmi kékeré yìí bàbá yẹn dẹ̀ láwọn come across video mi wọ́n dẹ̀ ní kí n jọ pé àwọn sick àwọn onídòwó mo ní bàbá tí má ti ń ṣe live video màá pè yín kẹ́ fún mi l'account details yín àwọn tó bá wà lórí platform yìí wọ́n máa testify sí nǹkan tí mo ń sọ mo dẹ̀ ṣe fídíò yẹn jọ́ ẹ̀ mo dẹ̀ pé bàbá yẹn ara àwọn actor yìí ni o mo dẹ̀ ní bàbá ẹ pa account details yín fún mi mo pin ẹ̀ síbẹ̀ yẹn ṣé mi ò ní account tí mo lè fi sí ni but èmi ò ní ṣerú ẹ̀ because mo ní bẹ̀rù Ọlọ́run èmi tí mo mọ̀ pé nǹkan tẹ́ni yẹn ó wá bá mi fún mi lè gbé gbogbo bùkátà yẹn mo wá ní opportunity láti lo platform mi tí ó tún yẹ kí tún wá máa tara ẹni yẹn kí tún lọ máa ná owó ẹ̀ kódà ẹ bá wá sọ ẹ sọ pé torí ẹ ń ṣe ẹ ń kó àwọn boys gbogbo tẹ máa ń kó yẹn owó lẹ ń sọ fún wọn ta ló rán yín kẹ́ máa ṣe gbogbo yẹn ìzí ẹ̀ mọ́ sì tún kó àwọn boys ni èèyàn wá bá yín wọ́n ti mọ̀ pé wọ́n bá dọ̀dọ̀ yín ẹ lè help o ó yá ẹ tẹ life a máa pè yín sáà tá bá ti wà lórí life o tó bá jẹ́ pé ẹni tẹ́ lè rí kó wá physically àbí tó bá dẹ̀ pé tó lè wá physically ó wá sí church yín àbí ilé yín lẹ ti pàdé ó yá a fẹ́ go life o ẹ wá bá àwọn followers yín ẹ wá bá wọn sọ̀rọ̀ o àwọn olólùfẹ́ wa kó lè ràn yín lọ́wọ́ tẹ́ni ẹ bá dẹ̀ ti ṣàlàyé gbogbo story ẹ̀ tán ok o dádì wa ó yá ẹ mọ̀ kan ẹ fún wa lákàntì yẹn jẹ́ ká pín ẹ̀ iyì ọmọlúwàbí nìyẹn tó bá ń ṣe yẹn ìwọ máa jẹ́ kí Ọlọ́run máa bless kó máa rain blessing on you than kó máa lo influence pé òun help àwọn èèyàn kó máa yọ́nbẹ̀ kó máa wọlé sàkáǹtì ẹ̀ kò sí blessing Ọlọ́run ní gbogbo yẹn tọ́rọ̀ mi yé torí mo láti explain kí n break it down fẹ́yìn tí ó bá yé so n tí mo sọ pé òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ kò yé ẹ jẹ́ ká máa sọ òótọ́ ẹ má wà lára àwọn tó speaker tó jẹ́ pé wọ́n rí òótọ́ tó nílé sọ ẹ jẹ́ ká máa sọ òótọ́ ìwọ gan wà lè jọ ní má ìdí ẹ wà lè wà ní conscience ẹ máa clear ẹ wà ó sọ òótọ́ ló dẹ̀ máa ń gbé ní lékè kò ṣe kéèyàn máa ṣàlùmù màlà máa parọ́ gbogbo yẹn tó bá yá àwọn ayé máa gẹ́ẹ̀tì ẹ wọ́n máa mọ̀ pé o fake ni ẹ́ wọ́n máa mọ̀ pé o ò ní kọ̀kọ́ láti ọ́fà wọn. ṣóyẹ́nsìn thank you sister Nancy Spain so ìyẹn ọ̀rọ̀ tàwọn pásọ̀ tèmi fẹ́ sọ nìyẹn secondly ni ọ̀rọ̀ ti àbúrò Mohbad release orin ẹ̀bẹ̀ sí criticize ẹ̀ ẹ̀yin Yorùbá ṣé wọ́n sọ pé Mohbad o nígbà tó pa yín ṣọ́ní àdúrà ló pa ni ìyàwó ẹ̀ ti now àwọn aláyé bíbàjẹ́ kan wọn bá wa gbé evidence ibi tí Wùmí tó ti pa yín ọkọ ẹ̀ wá no evidence ẹ̀bẹ̀ sí subject ẹ̀ sí bully oríṣiríṣi ọ̀rọ̀ lẹ ti sọ nípa ẹ̀ lórí social media yìí a mọ̀ pé fi ń cash owó ni I understand a mọ̀ pé most of you low lifers nìyí okay àbúrò Mohbad tún wá release orin this is ọmọkùnrin tó yẹ pé ńgbà tẹ́gbọ́n wà láyé tó ń ṣe orin tó ń kọ wọ́n ti jọjọ́ carry along àbúrò ẹ̀gbọ́n ẹ̀ ti ń carry ẹ̀ along ó ti ń já sí ṣé rò pé tí kò bá ti máa já sí bó ṣe ń ṣe ni bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe lọ yẹn ṣé rò pé ó máa easy fún ni láti sọ pé ẹ mọ orin tí bọ̀bọ̀ yẹn tó ti kọ́ sìn most of you ẹ mọ̀ pé ẹ máa criticize àwọn èèyàn especially ẹni tó yẹ pé
for no reason ẹ mọ̀ kankan pẹ́ o ẹ kò rò pé fẹ́ wá máa bà tiẹ̀ jẹ́ lórí social media ẹ bẹ̀rẹ̀ sí mo post video àdúrà tẹ́ bá rí bí àwọn èèyàn ṣe ń ṣépè fún ọlọ́ta bọ̀bọ̀ yẹn mo dẹ̀ wá wò pé ṣàbíyamọ làwọn ilé ìṣá èèyàn tẹ́ rí ẹ mọ̀ rí ẹ̀dẹ̀ ń ṣépè fún ọmọlọ́mọ tá bá wá bírú ẹ̀